mo kíwa o gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ ti ń gbọ́ mi àbí tẹ́ ti ń wò mí. Orúkọ tèmi ò yí padà, Yèyé Dára Kowé Kòkòkò òun ni mò ń jẹ́. Olúwo ti jẹ́ ká mọ̀ wípé gbogbo ká máa condemn gbogbo ìṣẹ̀ṣe ẹlẹ́bọ ni wọ́n, kó mú gbogbo history ilẹ̀ Káàárọ̀ Oòjíire tó dojú ẹ̀ bolẹ̀ tó ń tú mí kọ. Gbogbo fídíò irọ́ ni, kì í ṣe Ilé Ifẹ̀ ní Ojúmọ́ ti gbé mọ́ wá àti oríṣiríṣi nǹkan. Àṣẹ nítorí ìjà tó ń bá Ọọ̀ni Ìrìṣà jà, òun ló fi ń gbógun ti gbogbo nǹkan tó sodo mọ́ ọ̀dọ̀ Ọọ̀ni. Ẹ ráyé. Ẹ jọ̀ọ́, ẹ̀yin tí fídíò yìí bá kàn lọ́wọ́, mo fẹ́ kẹ́ bá mi mú kó dé pálásì bàbá wa Ọọ̀ni Ìrìṣà. A dẹ̀ fẹ́ gbogbo àwọn ọmọ Káàárọ̀ Oòjíire, a fẹ́ gbọ́ òtítọ́ tó wà nídìí ọ̀rọ̀ yìí once and for all. Because Olúwo ti jẹ́ ká mọ̀ wípé títí láéláé bí ayé bá ń jẹ́ ayé tí Ọọ̀ni Ìrìṣà bá ṣì wà, lòun á máa tẹ gògóńgò fún wọn, òun ò ní jẹ́ kán fẹ̀dọ̀ lórí òróró. Olúwo accuse wọn ní àwọn nǹkan tó ní agbára nínú fídíò tó gbé jáde lánàá yìí. Mo dẹ̀ fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Ilé Ifẹ̀ pátápátá, ọ̀rọ̀ ìjà kọ́ lélẹ̀, ọ̀rọ̀ àlàyé ni ká mọ bí tá a fẹ́ tójú òkun bọ̀ nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ó ti fi ẹ̀hónú ẹ̀hàn nǹkan tó ń bí nínú tó fi gbógun ti bàbá wa Ọọ̀ni Ìrìṣà àti Ilé Ifẹ̀ àtẹ̀yìn oníṣẹ̀ṣe. Mi ìdẹ̀fẹ́ kẹ́ jẹ́ ká overlook ẹ̀, ká kọ̀ sọ pé bó ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀ nìyẹn. Ó ti jẹ́ ká mọ nǹkan gangan tó ṣe òun tóun ò ṣe nígbà wípé òun dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o láti máa gbógun ti orí àpèrè Ọọ̀ni Ìrìṣà àti Ọọ̀ni fúnra lára wọn, láti máa ba history, kódà ó fi ìkanra mọ́ history Yorùbá. Ṣé irọ́ ni mo pa? Ẹ wá gbọ́ lẹ́nu ara ẹ̀ nǹkan tó ṣe. This message is for Nigerians, most especially the Yorubas. I'm saying this because I want other Nigerians to know. When I get on the throne, we see me talking about this Ooni Adeyeye. You will see me talking about what you don't know. I will tell you today. The governor of Osun State, commissioners, and all. This I heard Ooni Adeyeye, but because Ongbe Orisha law, he was holding Orisha as and me, God has put me as above Orishas, as a king. But let's look at it. And because of that, as a kingmaker or somebody that helped a king to become the king that I was, he doesn't want me to say the story in the future. He was looking for my downfall. Then the next thing, they packaged a woman. There was a woman that was packaged for me, but I don't know her, from Canada. But it was packaged for me. It was a setup. After they set me up, they were talking to her in our own AI. She was in my house and they were talking to her and setting me up. Setting up with videos, setting up with many things. This wife will be this supposedly wife, an ex-wife. Well, it was death they sent into my house, and they were communicating with her. She was there for over 3 years. She had a child, which I don't even know if it's my child now. I have to confirm that through DNA. Because they want her to kill me. She poisoned me 2 times. They set up assassination attempt. They did everything so that maybe the Orisha or the gods will kill me. But they failed. After I kicked this woman, when I found out the secret and I kicked this woman out, it was this Ooni Adeyeye Enetogunwusi that asked him, what was the lady doing with him in the hotel? I won't mention the hotel, but when there's clarification, I will be mentioning. I'm also kí ni ẹ ń ṣe ní hòtẹ́ẹ̀lì papọ̀ lẹ́yìn ìgbà tó òun náà lọ gbalé fún àtọmọ àtìyàwó ní Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì.
ẹ wá ní mò ń sọ̀rọ̀ tó bá jẹ́wọ́ ni ìyàwó tó fẹ́ pàwọ́ ẹ̀yin ọmọ Yorùbá o tó bá jẹ́wọ́ ni tó bá jẹ́yìn ni ìyàwó tí wọ́n set sínú ilé ẹ̀ tó wá pa ọ́ tí ò rí ọ pa ìjà yóò lè tán láti máa bá lọ ní èmi ò sì ṣe é pa ọba àwọn ọba. gbogbo àwọn ọmọ káàárọ̀ jíire màá tútù sọ lẹ́ẹ̀kan wípé ẹ má jẹ́ ká wo fídíò Olúwo yìí pé ọ̀rọ̀ wo ló ń sọ ọ̀rọ̀ ta ló fẹ́ máa take ọ̀rọ̀ ẹ̀ serious nǹkan tó ń dùn ún ní ọkàn àyà òun ló dẹ̀ sọ yìí o kì í ṣe pé mò ń gbè sẹ́yìn ẹ̀ o nǹkan tó ń dùn ó ní láyé títí tí Ọ̀nìrìṣà bá fi wà láyé tó ìwà lórí àpèrè yẹn òun ò ní jẹ́ kán nísinmi ìwọ àtẹ̀mídẹ̀ rí gbogbo bó ṣe máa ń gbógun ti bàbá yẹn ní gbogbo ọ̀nà ṣùgbọ́n ó ti sọ àwọn nǹkan kan tó ní Ọ̀nìrìṣà ṣe fún àwọn ìdí nìyẹn tá a ṣe expect reply láti ọ̀dọ̀ palace Ọ̀nìrìṣà accusation tó fi kàn yín yìí kì í ṣe nǹkan tẹ́ ẹ máa dákẹ́ like as usual pé ẹ má worry ẹ jẹ́ kí wọ́n máa dá online kò kan àwa èyí tó kan àwa làwa ti sọ a fẹ́ gbọ́ láti ọ̀dọ̀ palace Ọ̀nìrìṣà ṣé lóòótọ́ ni nǹkan tí Olúwo sọ wípé ẹ ṣe fáwọn ó jẹ́ ká mọ̀ wípé ọmọ tí ex-wife Kenya ọmọ tó bí fún òun Ọ̀kànbí tó sọ ní Ọ̀kànbí ó lóun ò believe wípé ẹ̀jẹ̀ òun ni wípé Ọ̀nìrìṣà ló ní ọmọ yẹn ó ní as a matter of fact òun máa ní láti lọ ṣe DNA kóun tó lè believe wípé ọmọ òní lákọ̀ọ́kọ́ ọba Rashidi Olúwo kí lè dúró dè láti yọdún tí Kenya tẹ lọ tí ẹ tí lọ ṣe DNA test ó yẹ kẹ́ ti ṣe kẹ́ ti dá original mọ́ kò yẹ kí ṣẹ̀ṣẹ̀ máa bọ́ síta ṣẹ̀ṣẹ̀ wá máa lanu láti sọ irú èdè bẹ́ẹ̀ yẹn láti ìgbà tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ tẹ̀dẹ̀ mọ̀ wípé bí nǹkan ṣe ń lọ leléyìí ó yẹ kẹ́ ti lọ ṣe DNA test kẹ́ ti jẹ́ ká mọ̀ wípé ìgbà tẹ́ ṣe DNA test ọkọ bí ó ṣọmọ yín ìyẹn ìkíní ṣe rí pé ó ní agbára gan tó jẹ́ sí wípé Olúwo ń jẹ́ ká mọ̀ wípé Ọ̀nìrìṣà ń bí fírẹ́ǹdì ìyàwó òun ex-wife òun ìyá Ọ̀kànbí ọmọ Kenya yẹn ó tún tẹ̀síwájú ó ní Ọ̀nìrìṣà bí àwọn ni wọ́n connect ẹ̀ mọ́ òun ilé ayé láti bá yẹn ilé ayé láti bá yẹn èmi gan tí mi ò já mọ́ nǹkan kan mú ilé káyé èèyàn tí mo ti connect láyé mi ibì kan lèèyàn ti ń mọ̀yàn náà Yorùbá máa ní a máa ń báyàn wáṣẹ́ a kì í báyàn ṣe tó bá connect ọkùnrin àti obìnrin papọ̀ kò jẹ́ dandan pé ó máa lead sí marriage tí ẹ bá dé wá ṣe tí ìná yín bá wọ̀ nìyẹn tó bá lead sí marriage tọmọ jáde ńbẹ̀ congratulations ṣùgbọ́n ẹ̀ ń jẹ́ kó yé wa wípé nítorí Ọ̀nìrìṣà mọ ìyá Ọ̀kànbí ìyẹn ex-wife láti Kenya wípé ẹ̀ mọ́rí from nowhere àti wípé ó máa lọ meet Ọ̀nìrìṣà wọ́n máa ń pàdé ara wọn ní hòtẹ́ẹ̀lì ọ̀rọ̀ pọ̀ ń bẹ ọ̀rọ̀ pọ̀ ń bẹ ọ̀rọ̀ pọ̀ ń bẹ wípé Ọ̀nìrìṣà ó gba hòtẹ́ẹ̀lì fún ìyàwó yín ní ìgbà tẹ́ ní problem ìyẹn lẹ ṣe bìlíìfì pé ẹ̀yin lẹ lọ́mọ ẹ̀ ń jẹ́ kó yé wá sí pé bàbá wa Ọ̀nìrìṣà ó ń bá ìyàwó yín ní àjọṣepọ̀ ó ń bá wọn ní affairs ní under your roof ẹ wo pálásì Ọ̀ọ̀ni àfẹ́gbọ́sáìdì yín àìjẹ́bẹ̀ a máa ṣe ṣó lọ nǹkan tá a bá rí la máa sọ o níbi tá a bá dé ẹ jẹ́ ká tètè mọ̀ torí pé ọṣẹ burúkú ni Olúwo tó fi yí orí àpèrè Ọ̀nìrìṣà ó tún tẹ̀síwájú ó ní ìwọ ló jẹ́ kí Ọ̀nìrìṣà Ọ̀jájáde sẹ́kọ̀ọ́ mo pè yín lórúkọ bá mi wípé ìwọ ló jẹ́ kí wọ́n jẹ oyè Ọ̀nìrìṣà ilé ayé láti bá ìbá jẹ́ wípé ìwọ gan ló kó gbogbo owó àti everything tó fi dé orí àpèrè Ọ̀nìrìṣà kò káyé ṣe báwọn kan náà ló fi ẹ̀yìn náà jẹ tán ṣe connection titi yín àbáwọn kan ni wọ́n ṣe àwọn kan ni wọ́n bá yín sá lọ síbi tán mú yín káàkiri tí wọ́n fi yín jẹ oyè tẹ́ fi di ọba Rashidi Olúwo lẹ́ni àbí inú oyún lẹ ti jẹ́ wá ni aníkàbèrè ni àbí wọ́n wá gbádé fún yín ní Canada kò ń ṣe pé àwọn kan ló gbé yín wá láti Canada àdẹ̀gbọ́n nínú ìwé ìtàn yín wípé àwọn bàbá tó wá gbé yín láti Canada wọ́n ní pásítọ̀tì kan nìkan àtàṣọtẹ ìwọ̀dé nìkan àti portfolio kan òun lẹ gbédé kò sí kankan tó bá yín dèlú àwọn ni wọ́n kówó sí yín lápò àwọn ni wọ́n fún yín ní everything tẹ́ need mélòó ni ká sọ nínú titi yín ṣùgbọ́n gbogbo eléyìí yẹn kò tiẹ̀ àmọ́ ni lọ́dọ̀ tèmi kò wára ẹran ṣe rí èyí tẹ́ ẹ fi sọ wípé Olúwo mọ̀ sí bí ìyàwó yín ìyá Ọ̀kànbí ex-wife olórí láti Kenya
ipe gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin yín àwọn ni wọ́n mọ̀ sí. À ń dúró ká gbọ́ látọ̀dọ̀ palace Ọọ̀ni bàbá wa. À ń dúró ẹyọ ibẹ̀ ni kọ́kọ́ là lọ. Bàbí Ìgbòho rẹ̀ ọmọ alágbàdo dé. A ní bàbá kan bàbá ra tó mọyì ọmọ Bàmí Ládọjà. Bàbá ra tó mọyì ọmọ kò fìgbòho ṣeré. Bàbá ra tó mọyì ọmọ tó mọyì ọmọ. Bàbá ẹ wá wo bàbá àtọmọ sí love náà. Ẹni bá ní kí Bàmí Ládọjà kó má gbó kó má tọ́ lórí àpèrè yẹn ó yá máa ta tẹ́rù nípa lọ́wọ́lọ́wọ́ kó tàkìtì lẹ́ẹ̀mẹ́ta ó yá ó dọ̀rùn alákejì. Ẹni bá rokúro ọmọ Adéyẹmọ ó yá tàkìtì lẹ́ẹ̀mẹ́ta máa nìṣó wájú wọn tí ì dé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni. Bàmí Ládọjà ẹgbà yìí the latest Olúbàdàn àjẹgbó àjẹtọ́ alẹ́ máa pẹ́ bíi ti Mètúsẹ́là. Olúbàdàn meet Igboho vows intervention in his travels. Bàbá Ládọjà ti promise ọmọ wọn Ìgbòho pọ̀ létí. Ṣé o fẹ́ sọ pé o mọ̀ yìí pé ọmọ bàbá Ládọjà Olúbàdàn àsìkò yìí òun ní Chief Igboho ní ó pọ̀ létí sẹ̀. The Olúbàdàn of Ìbàdàn Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà has held a closed-door meeting with the Yoruba Nation activist Chief Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, at his Bodija residence, promising to intervene over his Igboho's travail. You see? The meeting held on Monday lasted for about 40 minutes, an issue ranging from insecurity in the southwest and the emerging threats by the bandits in some parts of Kwara State were discussed. A source privy to the parley hinted that Oba Ládọjà, who welcomed Igboho alongside his teamy supporters, also promised to intervene regarding the current travails faced by Igboho, including his declaration as a wanted person by the federal government and the embargo on his bank account. It is recalled that the former administration of late President Muhammadu Buhari had declared Igboho wanted and frozen his bank accounts over allegation of stockpiling arms and ammunition. Òun ló ti gbọ́ yẹn báyìí o. Olúbàdàn has been a father figure to me since his days as the former governor of Oyo State. I commend Kabiyesi leadership qualities, humility, and enduring influence. I have always seen Oba Ládọjà as a father figure. His reign as Olúbàdàn will no doubt further promote peace, unity, and development in Ibadan land and the entire Yoruba land, Igboho remarked. Ẹ ṣé o Bàbá Ládọjà, ẹ ṣé kú àlejò wa, ẹ ṣé gan ni, ẹ kú àlejò wa yé o àmọ̀rẹ́. Gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn lápapọ̀ a kí yín o, a sì tún kí yín lẹ́ẹ̀kan sí fún ti oríire ti bàbá wa Ládọjà tí wọ́n gorí àpèrè bàbá ńlá bàbá wọn gẹ́gẹ́ bí Olúbàdàn of Ìbàdàn. On behalf of bá tèmi, èèyàn mi, pàdí mi ni, bàbá mi ni, èèyàn mi ni, nàmí bọ̀ nàmọ́mọ́ mi ni, èmi rẹ̀ yàgò. On behalf of Chief Sunday Adeyemo Igboho and his beautiful wives and the children and the entire Adeyemo family, àti on behalf of myself, Dara, àti Yeye Dara Ọmọlúàbí family, àti gbogbo Dara fans all over the world, a fi àsìkò yìí congratulate yín sórí àpèrè tuntun. Bàbá àjẹgbó àjẹtọ́ mo lẹ́ẹ̀pẹ́ ń bẹ̀ bí Mètúsẹ́là torí ẹni yìí ni yín, ìjọmọlúàbí yín ẹ ò sọnù títí tẹ́ fi ṣe kí ni títí tí ẹ fi dé orí àpèrè. A gbọ́ ìròyìn dáadáa nípa yín, orúkọ yín tí ò bàjẹ́ tẹ́lẹ̀ kò ní bàjẹ́ láéláé lágbára láṣẹ Ọlọ́run. Ibẹ̀ ni kọ́kọ́ la tún yín lọ ẹ̀yọ́ lórí ọ̀rọ̀ wèrè la fi ń wo wèrè, wèrè la fi ń wo wèrè, ẹ lè gbàyàwó mi ò ní bínú, àbí báwo ló ti ṣe kọ́, ẹ lè gbàyàwó mi ò ní jà, ẹ lè gba kinní kan mi ò ní jà, ṣùgbọ́n tó bá gbaṣẹ́ mi
wà á jẹ gbà wèrè la fi ń wo wèrè la fi ń wo tí gbogbo àgbáyé ní kí ló fa wèrè lọ yàn níbi tí ó ti ń gbadé ta ti ń gbọ́ pàṣẹ táwọn èèyàn ń jó ṣé pírẹsidẹ́ǹtì wa ló fẹ́ sọ ní wèrè ní àbí àwọn lọ́balọ́ba níjòyè níjòyè àwọn mínísítà àná sínétọ̀ àná gọ́vnà àná àti tèní àti fúnṣọ gbogbo wọn yìí lọ́dọ̀ Olúbàdàn ìwú ní wèrè inú gbogbo rògbòdìyàn lọ́rọ̀ kan ṣá ọmọ ẹ ti jáde ọmọ Táyé Currency ti jáde ó lẹ́yìn lọ́rọ̀ orin yẹn òye ó yé bàbá òun wá gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. tí a bá gbọ́ tó bá ní wèrè láfún wèrè wọ́n mọ̀ nǹkan tó ń ṣe ṣá torí wípé wọ́n mọ̀ nǹkan tó ń ṣe ẹni tá à ń sọ̀rọ̀ nípa Alhaji Taiwo Akande Adébísí Currency òun ló ṣe pè wọ́n fún program lọ́jọ́ yẹn ọ̀rọ̀ tó dẹ̀ sọ ní orí stage lọ́jọ́ náà mo believe pé wọ́n mọ ibi tí wọ́n ń sọ ọ̀rọ̀ lọ ibi tí wọ́n ń try láti sọ ọ̀rọ̀ sí wọ́n mọ ibi tó ń sọ̀rọ̀ so mi ò fẹ́ káwọn èèyàn tèkẹ́ wọ́n gbà bí ẹni gbàgbà ọtí ẹ jẹ́ ká understand ẹ já wo the good side of the program náà nígbà tó ń kọrin ká má wo pé bóyá the bad side and it is not even the bad side ẹni tó kọrin mọ nǹkan tó ń kọrin wọ́n dẹ̀ máa sọ pé ẹni tó máa ba orin jẹ́ fún olórin oníkọ́ bólórin ṣe fẹ́ bó ṣe kọ́ so when you ask him mo believe pé ìbéèrè yìí àwọn ni wọ́n lè dá àwọn ẹ̀jú tó máa fún yín ní kókó inú ìwé ìròyìn so but ní tẹ̀ ní tèmi o èmi ò rí nǹkan tó bá lè ní kọ́kọ́ wọ́n ń try láti express feelings and ọba tó jẹ lọ́jọ́ náà wọ́n dẹ̀ tó try láti express personal feelings wọn so the stage ìgbà ló fún ẹ right to personal feelings ẹ̀ so èmi ò rò pé bóyá nǹkan burúkú ó wà nípa àṣà wa nìbàdàn wọ́n máa ní báwo lè máa sọ pé ọmọ ìjà gbòòrò ní ìjà Ìbàdàn nǹkan tá a lè ń ṣe náà nǹkan tó relate mọ́ Ìbàdàn ni so tí a bá gbọ́ tá a bá ní wèrè láfún wèrè wọ́n mọ̀ nǹkan tó ń ṣe ṣá thank you very much. ẹ̀yin ò máa gbọ́rọ̀ ni àbẹ́yìn ò máa gbọ́rọ̀ ni lélẹ́yìí tó yẹ kó pe dádì ẹ sínú ilé wípé dádì what can fa irú orin tẹ́ lọ́nkàn bẹ̀ yẹn ṣé èèyàn ò mọ̀ pé gbogbo orin téèyàn ń kọ láyè ó ní ìgbà tí àsìkò kò kàn ṣe kó lọ máa kọrin ìkómọ níbi òkú àbí kó máa kọrin òkú níbi ìṣílé ẹ gbà mí kí ló fa wèrè la fi wo wèrè níbi tí gbogbo àwọn ayé àti ọ̀run pín sí àwọn èèyàn gbogbo prominent people ní the whole of Nigeria ló tán síbi ọ̀dọ̀ bàbá wa Olúbàdàn ẹ gbà wá ẹ rà wá kalẹ̀ ẹ ṣàánú àbíyámọ ẹ gbà wá nígbà tí Táyé Currency kẹdẹ máa wò ó torí mo bá wọn bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ní pé sẹ́yìn mú tójú mi mẹ́ nígbà tó kọ́kọ́ gbá máìkì yìí mú mo ní yes bá mi Táyé Currency ó yá àwọn ọmọ Ìbàdàn orin ó sọ̀kalẹ̀ lónìí wọ́n gbọ́n wìrìwìrì tó wọnú orin yìí ló kọ́kọ́ wọ ìkíní eré ni mo pè nígbà tó gbé orin Ajídára wọlé orin ẹ̀mí ló kọ́kọ́ gbé wọlé mu níyàn èrò lóhun Táyé Currency ó lérò jinlẹ̀ èèyàn tó bá rí gbogbo làálàá filákàfilákà ìjà ayé tó ti já bàbá wa sẹ́yìn tí ò mẹ́mẹ́ lọ tó padà dolúbàdàn orin ẹ̀mí ló dẹ̀ yẹ ká fi wọlé orin ìdúpẹ́ ni ká fi mẹ́fẹ̀mí ìmorin hàn fọlọ́run after all ọlọ́run la máa sọ̀kalẹ̀ àápè ẹ̀mí mọ́ sọ̀kalẹ̀ síbi ọ̀rọ̀ Olúbàdàn lọ́jọ́ yẹn ìwúyè bóyá lè ṣe kọ́ tí Ajídára tán o àfìgbà tó gbabẹ̀ tó wọnú kérúbù mo ní ẹ má yí kúrò ń bẹ́ẹ̀ kí ló dé tẹ̀ síṣì fídíò kí lè lọ ṣe ta ló gbé fídíò inú kérúbù wọnú kíní Olúbàdàn ìgbà tí mo wá tẹ́jú mọ́ dáadáa mo rí pé bàbá Táyé Currency ló kúrò nínú ìṣẹ̀lẹ̀ tó wọnú orin ẹ̀mí kérúbù mo tún wò ó pé yes bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ ní láti sọ̀kalẹ̀ náà ni síbi Olúbàdàn iṣẹ́ mo tún wò pé Táyé Currency èèyàn ni ó mọ tẹ̀mí ọmọ ó wọnú ẹ̀mí ló fi rìn ẹ̀mí ló gbé wá síbi orin yẹn àti ẹ̀wà mọ̀ pé ẹ̀mí the other side ni kí ló dé máa kúrò ṣe mọ̀ pé orin ẹ̀mí Sẹ̀lẹ̀ from Sẹ̀lẹ̀ tó Kérúbù tó dé máa bẹ̀rẹ̀ pé kó dé di wípé lẹ́ni ń jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀ èní là ń jọba Olúbàdàn bá ti wá ọba Rashidi Olúbàdàn ó dolúbàdàn ẹ wo gbogbo àgbáyé bó ti tán síbi lọ́jọ́ tẹni bá mi olódòdó o President Bola Ahmed ẹ káàbọ̀ sórí ètò ti Olúbàdàn tá à ń ṣèwúyè ẹlẹ́nìí gbogbo ọmọ Ìbàdàn ajorosun òkè Ìbàdàn ọlọ́mọ̀ọ́rù láńtìláńtì àgbẹ̀ gbogbo wa kó máa lọ sẹ́sẹ́sẹ́ bẹ́ẹ̀ yẹn kó máa tinú kó wọnú ẹ̀ kó jáde lódì kejì àfìgbà tí mo rí wèrè la fi wo wèrè mu ni wọ́n ti gbé kinní kúrò wọ́n ti gbé kúrò níbi tí mo ti ń wò kí ló dé tí wọ́n ti gbé lọ síbòmí old video lẹ́ lọ gbé síbẹ̀ kí ló dé tẹ́ gbé old video bọ̀ ojú kan náà mo dúró mo wá pé ìdúró dára sí mi tẹ́jú mọ́ kó wóore
the same ibẹ̀ yẹn náà ṣe ní kí ló fa wèrè la fi wo wèrè láti inú orin ẹ̀mí débi wèrè ṣé ìjà politics náà ní kẹ́ ẹ wá jà dẹ́tí ò ṣe pé ẹ wá ṣe campaign ẹ sí campaign grand náà ṣé PDP àti APC LP ẹ tó ti kó ti yín débẹ̀ níbi bàbá Olúbàdàn lẹ́yìn ẹ̀yin politicians ẹ lè kúre o. Èwo gan lọmọ táyé wá ń sọ náà rẹ̀ báyìí ṣé ẹ̀ ní tìjú ni àwẹ̀ páàkì báyìí. Orúkọ tèmi ò yípadà Ìyèdára Kòwé ni mò ń jẹ́. Má gbàgbé láti bá mi share fídíò yìí kó dé gbogbo ibi tó yẹ kó dé. Support my brand, thank you. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá mi support, má gbàgbé láti drop comment ẹ̀ bá mi like. Greatest Yorùbá race, great.